Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí, ẹ̀yin tèmi. Ṣé dáadáa lẹ wà nílé lóko lẹ́yìn odi? Mo rò pé dáadáa lẹ wà ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Tó ẹ̀yin èèyàn mi lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó àtúntì padà wá o. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ò ṣe gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn, arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí, ó ní gbogbo wa mọ̀ sí Lizzy Anjorin, èyí tó ní kí wọ́n máa pe òní yeye mẹ̀ṣọ́. Ẹ̀yin èèyàn tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé ìjà ńlá láwọn èpè ràbàtà kọ̀ọ̀kan ló ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní gbogbo orí social media lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tún ti jáde o láti wá bá Ìyábọ̀ Òjó fa wàhálà sí i. Ẹ̀yin èèyàn ní èyí tí Lizzy Anjorin ṣẹ̀ṣẹ̀ ṣe yìí, èpè yìí pọ̀, ọ̀rọ̀ náà pọ̀ gidi gan ni nítorí bó ṣe ń fún Ìyábọ̀ Òjó lépè ló ń fún ọmọ rẹ̀ Priscilla lépè náà ló ń fún ọmọ èyí tí wọ́n ti bí ó ń fún ní èpè. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí pọ̀, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfaradà. Lizzy Anjorin bínú, ẹ̀yin èèyàn wa, ó ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èpè yìí kọjá agbára gan ni. Ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ yìí, ibo lẹ rò pé ọ̀rọ̀ yìí yóò já sí nítorí ó ní pé Ìyábọ̀ Òjó ó sàn kú, ọmọ rẹ̀ ó sàn kú, ọmọ rẹ̀ náà yóò sàn kú. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí pọ̀, ó kọjá agbára. Ó ní wípé ṣe ni Ìyábọ̀ Òjó gbé fídíò àti fọ́tò ọmọ rẹ̀ síta láti fi òun ṣe yẹ̀yẹ́ wípé ṣùgbọ́n òun ò ní kí Ìyábọ̀ Òjó pé ó kú oríire pé kàkà bẹ́ẹ̀ wọ́n máa ṣánkú tọmọtọmọ ni wípé nítorí nígbà tí òun bímọ Ìyábọ̀ Òjó ò kí òun, nígbà tí ọmọ òun bímọ Ìyábọ̀ Òjó ò kí òun pé òun kú oríire wípé fún ìdí èyí kò sí nǹkan tó fẹ́ mú kí òun kí wọn, kò sí nǹkan tó fẹ́ fi sọ fún wọn pé wọ́n kú oríire wípé torí ọmọ tán fẹ́ bí. Ẹ̀yin èèyàn wa, a gbọ́dọ̀ máa dárúkọ àwọn èpè yìí tí Lizzy Anjorin ṣe. Èpè náà pọ̀, ó kọjá agbára. Èpè ilé gidi gan ni o, ẹ̀yin èèyàn wa. Lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, ọ̀rọ̀ yìí ti ń kọjá ibi tí a fi sí. Ó ti kọjá àfaradà o. Ta lẹ rò wípé ó lè bá wọn parí ìjà yìí? Ta ni yóò dá sí ọ̀rọ̀ yìí báyìí? Ẹ̀yin èèyàn, èpè yìí le gidi gan ni nítorí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó. Ó ní wípé Ìyábọ̀ Òjó wípé lazy nuisance kan ni. Ó ní wípé Ìyábọ̀ Òjó pé lazy bastard ni. Ìyábọ̀ Òjó ò níṣẹ́ kankan tó ń ṣe o, ó kàn fẹ́ máa fi òun gba donation ni ṣùgbọ́n òun ò ní gbà. Ó sọ wípé nǹkan tó lè parí ìjà tó wà láàrin òun àti Ìyábọ̀ Òjó ni wípé kí àwọn EFCC kí wọ́n wá gbé Ìyábọ̀ Òjó láìsí pé wọ́n gbé Ìyábọ̀ Òjó o ò ní sinmi bẹ́ẹ̀ sì ni ò ní dákẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ Lizzy Anjorin kì í gbọ́ kì í gbà, ó mà lọ́rọ̀ arábìnrin yìí, kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè bá a sọ, kò ní gbọ́ kò ní gbà, kàkà bẹ́ẹ̀ yóò tún fún wọn ní èpè ni. Ẹ̀yin èèyàn wa, níbo ni ọ̀rọ̀ yìí yóò já sí báyìí? Ta ni ó parí ọ̀rọ̀ yìí? Kí ni yóò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí? Torí àwọn èpè yìí ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfaradà, ó kọjá àfẹnusọ, ó kọjá agbára. Ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí, kí ni ẹ rò pé yóò ṣẹlẹ̀? Ibo lẹ rò pé ìjà yìí yóò parí sí? Tó ẹ̀yin èèyàn wa, ohunkóhun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, ẹ pàdé wa ní comment section kí a lè fomi jomi tó rọrùn lórí ẹ̀. Tó bá rí bákan náà ẹ̀yin èèyàn wa, ó dìgbà kí ẹ ní ọjọ́ tó dára.